èrò bá mi ká lọ sí Ìlọrin Àfọ̀njá ká lọ wá ariwo ayọ̀ tó wọlé dé wẹ́rẹ́. Mr. Ọlárewájú Jímọ̀ ní sọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ apariwo ẹni re ẹnìkan pàtàkì tí sọ̀rọ̀ ẹ̀dá jẹ lógún. Ó dá ọyá yìí púpọ̀. Mr. Ọlárewájú Jímọ̀ mo bá ọ dúpẹ́ o. Aláṣẹ Jim Fund Global Ventures tí ń bẹ nílọrin Àfọ̀njá. Òyìnbó elépo ni mò ń wí o. Ó gbajúmọ̀ kárí ayé, gbogbo aráyé ní sọ púpọ̀ lọ́rọ̀. Ẹkùn ọkọ fún mi láyọ̀ tí ń dá ńláńlá. Ọmọlúàbí pàtàkì, ọmọlúàbí òdodo ni. Mo bá ọ dúpẹ́, mo bá ọ kọrin ọpẹ́ f'Olúwa. Èdùmàrè ló pa ẹ́ mọ́ tó jẹ́ kó rọ́jọ́ òní bó bá kọrin ọpẹ́ kò léèwọ̀. Ẹlẹ́yinjú ẹgẹ́ dúdú yẹmí adúmáradán olójú rẹ̀ǹtẹ̀rẹ̀ǹtẹ̀ bàbá àgbàlagbà tó gbajúmọ̀ púpọ̀. Ẹ̀dá tó bá ti rí Ọlárewájú tó bá lọ́wọ́ rẹ̀ yẹn ní olójú olówó tí fowó ṣàánú. Bàbá yáyì ń gbòòrò àìmọye èèyàn tó sì ti ràn lọ́wọ́ kárí ayé. Ó dá ọ yáyì púpọ̀ jù. Àbùkù òní kan Ẹlẹ́dùmarè ò ní jẹ́ okánjú kú o. Àṣèyí sáàmọ́dún ọdún ayọ̀ lọ́ṣẹ̀ lágbára lọ́wọ́ Olúwa. Ọdún owó, ọdún ọmọ, ọdún àìkú tí ṣe baálé ọrọ̀. Ó ti jáwé pẹ́pẹ́ lónìí, ó di dandan kó tẹlẹ̀ yí pẹ́ o. Ó pẹ́ láyé láṣẹ Ẹlẹ́dùmarè ọba. Ojú rẹ̀ ò ní fọ́, etí rẹ̀ ò ní di, ò ní yarọ, ò ní ya wèrè. Pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé arọ́. Àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Òjòjò ní sọ́kọ́ mọ̀ nẹ́jà kókó dára tálẹ̀. Wàá gbọ́ wàá tọ́ láyé, ogbó rẹ̀ ò ní ráre. Kò sí bó ṣe pẹ́ tó láyé, ò ní mọ bó jẹ ọmọ lọ́lá Olúwa ọba ò ní ṣọ̀fọ̀. Ó yá gbéra ńlẹ̀ òdìdé, ọmọ tapẹ̀tẹ̀ àtìbà, ọmọ òróso dídú, ọ̀sẹ̀ ìṣòbàrì, ọmọ ọ̀dọ́ ọlọ́jà, ọmọ àríyùnkù mẹ́ra, ọmọ arẹ́ wáyè, ọmọ pẹ́ńpẹ́ bí ọ̀sá, ọmọ lágbálágbá bí ẹ̀fúùfù, ọmọ tìwọ́n gorí òkè bájà, ọmọ arógun mátìdí, ọmọ ntapẹ̀tẹ̀ àtìbà, ọmọ ẹlẹ́rù odò gbó, ọmọ abínú wọlẹ̀ bí ọ̀sọ̀sọ̀, wọ́n lọ́mọ abínú rẹ̀ gbọ́ ògbólú, ọmọ òróso dídú ọ̀sẹ̀ ìṣòbàrì. Mo bá ọ dúpẹ́ o, mo bá ọ yọ̀ púpọ̀. Ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ Olúwa. Ọlárewájú Jímọ̀ aláṣẹ Jim Fund Global Ventures níbẹ̀ nílọrin Àfọ̀njá. Èmi ni mò ń ṣàdúrà fún ọ wípé o òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.